Biola Adebayo ti Fariga o látàrí ẹ̀sùn táwọn èèyàn fi kàn án, ó sì ti bọ́ síta báyìí láti yànnàná rẹ̀ fún wọn lẹ́sẹẹsẹ. Wọ́n ní bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, ó ti ṣẹlẹ̀ báyìí o. Wasiu Ayinde ìyẹn K1 the ultimate ó máa ti sọ̀rọ̀, ó sì ti fèsì lórí ọmọbìnrin kan tó wá sórí ayélujára tó ní òun bímọ fún un tí kò sì gbà lọ́wọ́ òun. Wasiu Ayinde ti fèsì o, ọ̀rọ̀ náà ti wá dáyánpọnyánrin sílẹ̀ lórí ayélujára báyìí. Àṣírí ikú tó pa Tọ́ba Ìjayà ìyẹn sẹ́kítírì ti ẹgbẹ́ NURTW ìpínlẹ̀ Èkó ó ti tú síta báyìí. Wọ́n sì ní àwọn ò fa ọ̀rọ̀ náà débi tó yẹ kí àwọn ò fà dé tọ̀. Òkèlè ló ba iṣẹ́ mílíọ̀nù 5 tí mo yà jẹ́. Òun ní ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ tóun náà jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré orí ìtàgé lórí ilẹ̀ Yorùbá. Ó sì ti wá di wípé ó ti di gbọ́nmi sí omi òtó láàrin àwọn méjèèjì lọ́wọ́lọ́wọ́ bó ti ń ṣẹlẹ̀ báyìí. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Ṣẹ́gun Ògúngbè tó tún ṣe fún Wùmí Ajíbóyè ìyẹn ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ tó bí ọmọ méjì làǹtìlanti fún un. Tó Bella ó balẹ̀ sí òde àríyá ìyẹn níbi ayẹyẹ ìgbéyàwó. Ẹ wá wo àrà tó dánwò níbẹ̀ tó. Ó ti wá ṣẹlẹ̀ báyìí, níṣe ni àwọn gbogbo àwọn ọmọ ẹgbẹ́ onítíátà ilẹ̀ Yorùbá àwọn la máa rí ní ibi ayẹyẹ ìkẹyìn ọba Yísà Adéníyì Ọláyanjú yìí. Kí ló ṣẹlẹ̀ gangan tí gbogbo àwọn ènìyàn wọ̀nyí kí ni nǹkan tí wọ́n wí nígbà tí wọ́n débẹ̀? Ẹ wá ra bá mi farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé láti jẹ ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí ti máa mú wá fún yín bó ṣe ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Àwa ò ní jẹ́ kí tí yín ó di sí òótọ́. Bí Bella tó jẹ́ ọ̀kan lára àwọn eléré kéékèèké orí ayélujára ìyẹn content creator bó ti dé ibi ayẹyẹ ìgbéyàwó kan, bẹ́ẹ̀ lárí tó kó sí àgbádá funfun tó ń lọ tó ń bọ̀ tó ń lọ lọ́tún lósì tó sì ń fò kiri. Bẹ́ẹ̀ làwọn ènìyàn náà sì ń kan sára sí tí wọ́n ń gbóṣùbà káre fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ẹni táyé ń fẹ́ tí gbogbo àwọn ìlú sì mọ̀ òun náà ní tọ̀. Nílùú Warri òun ló ti lọ síbi ayẹyẹ ìgbéyàwó ọ̀hún, ṣùgbọ́n ohun tó wá ṣe níbẹ̀ tó jẹ́ pabambarì tó rí tí táwọn èèyàn sì rí tán fi ń gbóṣùbà káre fún òun náà ni wípé gbogbo àwọn tó bá níbẹ̀ pátápátá níṣe ni Bella máa jẹ́wọ́ ọmọ Yorùbá délẹ̀. Níṣe ló bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ tó sì ń kí gbogbo àwọn àgbààgbà ibẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Níṣe ni tó bá ti dọ̀bálẹ̀ báyìí ìdọ̀bálẹ̀ aládọ̀fàyà kan lẹ̀ ní o. Níṣe ni yóò dọ̀bálẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní kí gbogbo wọn lọ́kọ̀ọ̀kan. Gbogbo àwọn tó sì wà ń bẹ̀ àwọn náà ni wọ́n sì ń fi tẹ̀rín tọ̀yàyà ni wọ́n fi ń gbà á tí wọ́n sì ń sọ wípé ọmọlúàbí ọmọ tí wọ́n kọ́ ní ilẹ̀ Yorùbá gidi wípé ó lọ fi ilẹ̀ Yorùbá hàn ìyẹn ní ìlú àwọn Urhobo tó. Èyí náà la rí gbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ó ti wá ṣẹlẹ̀ báyìí o. Àṣírí ikú tó pa Tọ́ba Ìjayà ìyẹn sẹ́kítírì ti ẹgbẹ́ NURTW ìlú Èkó ó ti tú síta lọ́wọ́lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí. Níṣe ni ọ̀nà náà ti wá pín sí méjì báyìí o tí àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá mọ eléyìí tí wọ́n tọ̀ nínú méjèèjì. Àwọn kan pé bricklayer kan òun ni ó tú ní àṣírí rẹ̀ tú síta wípé ó ṣe okùnfà bí wọ́n ti lọ yìnbọn pa ọmọkùnrin náà tí àwọn kan sì tún wí pé fọkanáísà rẹ̀ òun ni ó lọ síbẹ̀. Ohun tí ó jẹ́ kó di pé ó dojúrú mọ́ àwọn èèyàn lójú òun náà ni wípé tọ̀ wọ́n ní ọjọ́ náà wípé tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ lọ́dọ̀ fọkanáísà rẹ̀ báyìí ló ti kúrò tó lọ fẹ́ táyà tó sì yẹ kó fún fọkanáísà náà ní 1000 naira ìyẹn 1000 náírà ṣùgbọ́n tó kó 5,000 fún tó tún fi ṣàánú rẹ̀. Wọ́n ní lẹ́yìn ìgbà tó kúrò ń bẹ̀ tán ní fọkanáísà ọ̀hún ló ṣe voice note kan ìyẹn àwọn ọ̀rọ̀ tí èèyàn máa ń sọ sí orí ẹ̀rọ ìléwọ́ tí yóò fi ránṣẹ́ sí ẹlòmíràn gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ tó. Bó ti ṣe voice note ọ̀hún wípé ó ti kúrò lọ́dọ̀ òun báyìí wípé kí wọ́n múra tán kí wọ́n gbáradì wípé ó ti ń bọ̀. Ọ̀tọ̀ ni ẹni tó yẹ kó fi ọ̀rọ̀ náà ránṣẹ́ sí, ọ̀tọ̀ ni ẹni tó fi ránṣẹ́ sí. Lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ikú rẹ̀ wá ṣẹlẹ̀ òun ni ẹni náà ṣẹ̀ṣẹ̀ lọ fi ọ̀rọ̀ náà jíṣẹ́ ní àgọ́ àwọn ọlọ́pàá wípé tọ̀ ohun tí
lágbájá tí ó sẹ́ndì sí òun lélẹ́yìí o. Bẹ́ẹ̀ la ṣe rí tí àwọn ènìyàn tí wọ́n sì ti lọ gidi fọkanáísọ̀ ọ̀hún báyìí wọ́n sì ti gbé ó ti wà ní àgọ́ àwọn ọlọ́pàá tọ̀. Láwọn kan bá tún ní níṣe ni bricklayer kan ní o wípé ó tún wá jẹ́ ọ̀kan lára àwọn alátẹ̀lé rẹ̀, ṣùgbọ́n tí wọ́n ti gbé iṣẹ́ náà fún wípé kó máa mọ ibi tó ń jẹ sí àti ibi tí ó ń rìn sí. Bẹ́ẹ̀ la sì ṣe rí tí òun náà ń tẹ̀lé káàkiri ní gbogbo ìgbà, àfi bó ti lọ láti lọ kí ẹnìkan tó sì jẹ́ wípé ọmọkùnrin yìí ó tẹ̀lé dé ibẹ̀ tí yòó sì tún wá rò pé bóyá ìfẹ́ òun tó ní òun ló fi tẹ̀lé òun tó tún fi dúró de òun. Àṣé ìyẹn ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn tí ó ṣiṣẹ́ ibi náà, bẹ́ẹ̀ ni ó ṣe fi àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ sí wọn tí wọ́n sì ṣe ikú pa Tọ́ba Ìjàyà ní ọjọ́ náà. Èyí náà ni àwọn tó ń gbépò yẹnu tọ̀. Ibi tí wọ́n bá fi ẹnu ẹ̀ jóná sí àwa ó tún máa mú wá fún yín gẹ́gẹ́ bí ó bá ṣe ń lọ tó. Ó ti wá ṣẹlẹ̀ báyìí o. Ṣẹ́gun Ògúngbè tó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré àti àgbà òṣèré ilẹ̀ wa àti Wùmí Ajíbóyè tóun náà jẹ́ gbajúgbajà òṣèré wa, ohun àwọn méjèèjì òun náà mà ní ọ̀rọ̀ wọn ni wọ́n ń gbépò yẹnu lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí, tó sì jẹ́ wípé tẹ́ ẹ̀ bá gbàgbé wípé àwọn méjèèjì níṣe ni wọ́n jẹra wọn lọ́mọ tí wọ́n ti bímọ fúnra wọn ní odidi ọmọ méjì làǹtìlanti. Òun náà ni Wùmí Ajíbóyè ló ti bí fún Ṣẹ́gun Ògúngbè tí àwọn olólùfẹ́ wọn sì ń sọ wípé bóyá wọ́n tiẹ̀ lè padà sí ọ̀dọ̀ ara wọn. Bẹ́ẹ̀ bá sì gbàgbé nígbà kan ní ìròyìn kan jáde tí wọ́n ní àwọn kì í ṣe pé àwọn fẹ́ra àwọn, níṣe ni àwọn kàn jẹ́ òbí ọmọ sí ara àwọn o. tó ọ̀rọ̀ náà ó ti wá jáde báyìí látàrí fọ́nrán kan tó bọ́ sórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí wípé níṣe ni àwọn méjèèjì wọ́n jọ ń rìn wọ́n fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí Ṣẹ́gun Ògúngbè sì ń rẹ́rìn músẹ́músẹ́ láwọn èèyàn bá ń pé ohun táwọn ti ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ rẹ̀ pé bóò ni ó ti dùn tó kí àwọn orí pé wọ́n padà sí ọ̀dọ̀ ara wọn tí wọ́n sì padà sí ọ̀dẹ̀ ara wọn tí wọ́n di tọkọtaya. Òun náà ni arígbọ́ tá a ní ká tún mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà tọ̀. Tẹ́ ẹ bá gbàgbé Ọba Yísà Adéníyì Ọláníyàn bàbá gbẹ́sẹ̀ ní nǹkan bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn báyìí. Bẹ́ẹ̀ la sì ṣe rí tí gbogbo àwọn eléré onítíátà pátápátá gbogbo wọn ni wọ́n lọ yẹ́ bàbá sí fún ẹ̀yẹ ìkẹyìn, níṣe ni wọ́n lọ síbẹ̀. Ṣùgbọ́n fọ́nrán ilé ìtawá tún rí lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí kódà ó dunni lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ẹ ó ti mọ̀ wípé èèyàn dáadáa òun náà ni ọba náà tó wájà. tó níṣe la rí màmá Rainbow tí wọ́n ṣà ń wẹkún mu tí wọ́n sì ń tomi lójú pòròpòrò, tó sì jẹ́ wípé gbogbo àwọn ẹgbẹ́ onítìátà yòókù náà gbogbo wọn náà ni wọ́n farahàn bẹ́ẹ̀ láti ṣẹ̀yẹ ìkẹyìn fún bàbá yìí. A sì rí bàbá kan náà tí ó sì ń pẹ̀tù sí ìyá Rainbow nínú tó jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré náà tó ń pẹ̀tù sí wọn nínú wípé wọ́n ti ṣe èyí tó dáa nínú ayé wọ́n sì ti lọ náà nìyẹn. A gbàdúrà wípé kò ní jẹ́ àkúfà kò sì ní di wàhálà fún ará ìlú láṣẹ Èdùmàrè. Òun náà ni àníkàmú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ó wá ti ṣẹlẹ̀ báyìí. Òkèlè àti Jimmy Roland ó ti di woro sí woro láàrin àwọn méjèèjì látàrí ohun tí Jimmy Roland tó sọ ní orí ayélujára nígbà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ó sọ̀rọ̀ ilẹ̀kùn pẹ̀lú bó sì ti ń sọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé ọ̀rọ̀ náà gún ní pinpin ọkàn. Ó ní níṣe ni Òkèlè bá iṣẹ́ mílíọ̀nù 5 tóun yà níṣe ni ó bàjẹ́ mọ́ òun lọ́wọ́ wípé níṣe ni òun ti bá Òkèlè sọ̀rọ̀ wípé láàrin ọjọ́ 2 ni òun ò fi nílò rẹ̀ táwọn sì ti gbọ́, ṣùgbọ́n àsìkò tó yẹ kó dé kò dé. Òun ní láti sáré lọ máa pe àwọn ẹlòmíràn láti wá ya iṣẹ́ ọ̀hún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé odidi iṣẹ́ mílíọ̀nù 5 òun náà ni ó bàjẹ́ mọ́ òun lọ́wọ́. Nígbà tí Òkèlè ó tún wá dé ó ní níṣe ni ó dé pẹ̀lú wípé ó ti pẹ́ dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó tún wá yó bí irù, níṣe ni ó kàn ń fì làwọn ṣáàntì làwọn ń ṣe gbogbo ẹ̀ títí táwọn fi rí síìnì 2 péré táwọn fi rí yà ní ọjọ́ náà, léyìí tó sì jẹ́ wípé òun bẹ àwọn ẹlòmíràn ìyẹn àwọn ènìyàn yòókù bíi tiẹ̀ bíi àwọn Àníkẹ́ Àmì àti ẹlòmíràn láti wá bá òun ṣe ohun tí ó yẹ kí Òkèlè ó ṣe. Ṣùgbọ́n nígbà tó tún yá níṣe ni Òkèlè tún dúró lórí ẹsẹ̀ rẹ̀ wípé òun ò ṣe ohun tí ò dáa.
ohun tí àrígbọ́ náà ní ló bá di wípé ó ti di yánpọnyánrin láàrin àwọn méjèèjì tí Jeremy Rowland sì ní òun bá òkèlè fà á dé ibi tó lápẹ̀rẹ̀ nítorí pé ohun tó ṣe ó dùn òun. Ó ní tó bá tiẹ̀ jẹ́ pé ó bẹ̀bẹ̀ wípé kó má bínú ni pé kìbá ti tán pátápátá nínú òun, ṣùgbọ́n níṣe ló dúró lórí ẹsẹ̀ rẹ̀ báyìí tó sì ń sọ wípé ohun tóun ṣe kò sí tó burú nínú nǹkan tí òun ṣe, wípé gbogbo àwọn tó ń yaṣẹ́ fún òun nígbà wo ni wọ́n dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ó ṣe bẹ̀rẹ̀ sí ní fi ti mo tètè dé mi ò tètè dé sí agbo òṣèré, bẹ́ẹ̀ ni ó ṣe ń fi ń tò bẹ́ẹ̀. Òun náà ni àrígbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Tó bẹ́ẹ̀ bá gbàgbé pé mo mú ìròyìn kan wá fún yín láìpẹ́ yìí nípa bá mi Wasiu Ayinde àtobìnrin kan tó bímọ fún tó orúkọ rẹ̀ ń jẹ́ Ogechi. Tó ọ̀rọ̀ náà ni bá mi ti wá fèsì lé lórí báyìí o, kódà lóde àríyá kan níbi tó lọ níbi tí ó ti lọ ṣe ayẹyẹ ọdún 10 fún kábíyèsí. Òun náà ni a ti rí tó ti ọ̀rọ̀ náà bọ inú orin wípé tó gbogbo ẹni tó bá bímọ fún òun tó bá tó tàbí tó bá bí ọmọ tí ò yẹ kó bí tàbí tó lóyún kóyún sàrà ni. Ọ̀rọ̀ yìí ó ti bọ́ sórí ayélujára, níṣe làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ òkò ọ̀rọ̀ rabadẹ̀rabadẹ̀ lu bá mi Wasiu Ayinde àti kódà lu ọmọbìnrin ọ̀hún. Ọ̀rọ̀ náà ta bá wọn ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pọ̀pá ni bí ó tabára lé yóò tabára oko. Òun náà ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí àwọn méjèèjì. Àwọn mìíràn ń bú obìnrin náà wípé ṣé kò mọ̀ wípé abímọ mátọ̀ òun ni Ayinde Marshal ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pé kàn wá fira rẹ̀ ṣẹ̀sín lórí ayélujára ni. Bẹ́ẹ̀ làwọn míì sì ń sọ wípé àwọn tó yẹ kó mójútó kò mójútó, wípé abímọ mátọ̀ òun náà ni bá mi Wasiu Ayinde. Níṣe ni wọ́n ṣà ń sọ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ sí àgbà olórin yìí tó sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ wetí gbọ́ òun náà ni wọ́n ń sọ sí bàbá náà pẹ̀lú èsì ọ̀rọ̀ èyí tó fún ọmọbìnrin ọ̀hún. Ìyẹn ní agbo eré, ibẹ̀ náà ni a ti rí gbogbo ohun tó sọ yìí gbọ́, tó sì jẹ́ wípé ó ti ń kọ́ bẹ́ẹ̀ ni àwọn elégbè rẹ̀ náà bá gbé ó ti ẹ̀rọ wípé wọ́n ti jọ dì í, wọ́n ti pa wọ́n ti kún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Òun náà ni àrígbọ́ta ní ká mú wá sétí ìgbọ̀yìn. Tó bá mi ti sọ̀rọ̀ ó ti sọ wípé sàrà ni ẹni bá lóyún kóyún fún òun ò tọ́. Èyí náà la rí gbọ́ ta ní ká mú wá sétí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Bá gbàgbé ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn wípé Biola Adebayo gbé olórin kan wá sí orí ìkànnì rẹ̀, ìyẹn ìkànnì Talk to Be, ìyẹn ẹlẹ́yẹlé tó máa ń kọrin nígbà kan rí tó sì wá láti wá tí ẹni náà tó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún olórin ọ̀hún. Tó bó ti wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún tí onítọ̀hún sì sọ gbogbo àwọn nǹkan tó ń là kọjá àti bí gbogbo ẹ̀ bó ti le koko fún òun, tó sì jẹ́ pé gbogbo ilé ayé gan ó ti sú pátápátá. Bẹ́ẹ̀ la ṣe rí tí Biola Adebayo tí ó gba onítọ̀hún ìyẹn olórin ọ̀hún nímọ̀ràn wípé ilé rẹ̀ tó ní wípé kó tà á kó fi san gbogbo gbèsè rẹ̀ kó sì fi bẹ̀rẹ̀ òwò tuntun, léyìí tó jẹ́ wípé kó tún ilé ayé tuntun bẹ̀rẹ̀ láti jẹ́ kí ọ̀nà rẹ̀ kó dára. Tó ọ̀rọ̀ ọ̀hún níṣe làwọn èèyàn wá fún Biola Adebayo lórí ayélujára tí wọ́n sì sọ wípé ó ṣe sọ báwọn pé kò yẹ kó wí bẹ́ẹ̀, pé ṣé bí ó máa ń gba owó fún àwọn tó bá wá sí orí ìkànnì rẹ̀ lórí ayélujára, wípé kò ṣe ṣe nǹkan kan náà fún ẹlẹ́yẹlé náà tó fi jẹ́ wípé níṣe ni ó ní kó lọ ta ilé tó ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀sùn yìí òun náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi kan Biola Adebayo, tó sì yànnàná rẹ̀ wípé kí ló dé táwọn èèyàn máa ń sọ irú àwọn ọ̀rọ̀ báyìí, pé ṣé ó wá sàn kóun máa tọrọ owó fún un ju wípé kó ta ohun tó ní kó sì fi bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun lọ. Tó ọ̀rọ̀ yìí òun náà ni ó bọ́ sórí ayélujára tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n sì ń gbépò yẹnu lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ṣe sọ pé kí ló dé tóun ṣe ní ọmọ tó la odó mọ́ ìyá rẹ̀ lórí, kí ló dé tóun ní kó lọ bẹ ìyá rẹ̀, pé ṣé kò ìwá ṣe pé ó yẹ kó bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi kò bá kùn gbé ọ̀rọ̀ sí. Tó ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí, ṣé bó ti ní kó lọ talé rẹ̀ ló dára ni àbí níṣe ni ó yẹ kó gba owó fún. Ṣùgbọ́n báyìí òun gangan fúnra rẹ̀ ó tẹ̀ tí wá fi ẹ̀rọ ìfowópamọ́ rẹ̀ ó ti sọ sí orí ayélujára báyìí pé tọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ dáwó fún ẹ tètè ya dá owó fún o. Tó níṣe ni òun ni àrígbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sí